Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo olóríire ẹ̀dá, àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n máa jẹ́ olóríire. Nígbà tí mo ṣe fídíò tí mo ṣe last, tí mo ń sọ pé kí wọ́n bá wa pe àwọn kan sí àkíyèsí pàápàá lórí pé ká máa tàbùkù bá Imam Àgbà Ogbomosho, mo rí oríṣiríṣi ẹ̀dá tí wọ́n pè mí pé kàbí sanra àfi sùúrù ká máa fún wọn lésì mọ́ lóòótọ́ ni. Àmọ́ ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé a need láti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa mọ irú wà tí àwọn pípù yìí ní. Wọ́n kàn ń parọ́ mọ́ Imam Ogbomosho ni. Imam alárìífín, Imam kìíní tí Imam bá tún wá ṣe àtúnṣe àwọn náà ni wọ́n tún máa wá gbé kiri. Ó dá ewúrú bọ̀bọ̀ yìí Asis Abdullahi Geni ẹ wo ohun tó kọ Imam Maradona kìíní kan. Ṣé rí àwọn pípù yìí wọn ò fẹ́ kí Imam àti bàbá Ọba Gandhi wọn ò fẹ́ kí wọ́n rẹ́. tó wọ́n mọ̀ pé tí Imam àti bàbá Ọba Gandhi tí wọ́n bá di ọ̀rẹ́ lẹ́nìí tí wọ́n tán, òun náà ni wọ́n ṣe lọ gbé oníwàásí kan wá èyí tó doyè ìlú ẹ̀ tí tó doyè ìlú ẹ̀ tó gbówó lọ ṣe gbogbo ẹ̀ tọ́lọ́run ò ní kó bọ́ sí fún náà ṣe gbé yẹn wá. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ti die down tó jẹ́ sí pé oníkálukú ti ń ṣe ilé ayé ẹ̀ kó tó di pé oníwàásí yẹn túndé tó tún wá dáná sí petrol. Àmọ́ wọ́n ní onílù ò ní fẹ́ kí ìlú ẹ̀ ó tú, ìyẹn lèmi ń gbọ́. Èmi ò mọ ibi tí onílù máa ń fẹ́ kí ìlú ó tú. Ẹ sọ pé mo bẹ́ẹ̀ náà mo rí write up kan ẹni kó wá fi fọ́tò bàbá ẹ̀wọ̀n kó wá ṣe kinní kan, ṣẹ́yìn jọmọ inú ilé wọn ni. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, bàbá tó gbéṣẹ̀ lánàá proper investigation proper exam ni wọ́n ṣe. Bàbá wa Síkírù sọ náà bó tiẹ̀ jẹ́ pé lónìí ẹlòmíà ní irọ́ ni wọ́n tún ti sọ bàbá wa Síkírù náà di ọmọ àlè. Ọlọ́run kó ṣàánú wa. Àkú ní rí wàhálà. Ṣé wá rí tí ó jẹ́ kémi jáde lónìí tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀? Wọ́n ń pe olórí ibú kan ní Iroku tó pọ̀ ọmọ àlè tó já sí pé ìrìn kiri ìlú Ògbómọ̀ṣọ́ ni. Tá a sì gbọ́ agbọ́ ni o, ẹ máa gbọ́ o, ààrí o agbọ́ tí wọ́n sọ wípé bàbá wọn olè wọ́n kówó mọ́sálásí jẹ ni. Agbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ pé bàbá wọn o wọ́n kówó mọ́sálásí jẹ o, ìyẹn Iroku tó pọ̀ o. Imam lọ ṣe wáàsí kan ní Ilé Ifẹ̀ láìpẹ́ yìí. Imam wa ń sọ ẹ tiẹ̀ já gbọ́ wáàsí tí Imam sọ yẹn. Kí ló responsible fún rebuilding an already built structure? Why? Ṣé rí Nàìjíríà wa tá a wà yìí ẹ̀sìn pọ̀ gan o. Ṣá mọ̀ pé ẹ̀sìn pọ̀ gan. Mẹ́ta ló kàn gbajúmọ̀ ní o. Ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà gan méjì ló gbajúmọ̀. Nílẹ̀ Yorùbá ni mẹ́ta ti gbajúmọ̀ o. Ilẹ̀ Yorùbá ni mẹ́ta ti gbajúmọ̀. Ilẹ̀ Yorùbá a ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì, a ní ẹ̀sìn Mùsùlùmí, a sì ní ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe. Àbóníṣẹ̀ṣe náà kọ́lẹ̀ ń pè ní Ilé Ifẹ̀. Ṣó oníṣẹ̀ṣe náà. Now, àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló wà nílẹ̀ Yorùbá. Ṣé rí gbogbo wa gbà pé ẹ̀sìn yẹn wà o, ẹ máa gbọ́ o, gbogbo wa gbà pé wà o, òun ló fà even if whenever tí any government functions bá fẹ́ wá, wọ́n á ní let a pastor lead us in open prayer, then kí Mùsùlùmí kí bàbá Imam kọ́ máa ṣàdúrà bẹ̀rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ sẹ́bẹ̀ẹ̀kọ́ la ṣe máa ń ṣe. Ẹ wo bá a ṣe mọ̀ pé ẹ̀sìn yẹn wà tó, àwọn sọ pé Nigeria is a secular country. Ẹ wo rọ́. Nigeria is a secular country. Pé orílẹ̀-èdè kan tí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni. Irọ́ là ń pa. Ìjọ tí gómìnà kan bá fẹ́ campaign sí, àwọn wá mọ́sálásí àbí ò ní wá. Kí ló wá mú pàtó nígbà tí constitution sọ pé àásí? Òun ṣe mọ̀ pa wà. Ṣé kò ní lọ church?
ló lọ ṣe ń church? Àwọn tí Ọ̀ṣun bí kódà láwọn abòmínà lè Yorùbá wọ́n á tún lọ lẹ́yìn, wọ́n máa ń lọ. Ìkíní kan wà tí mi like, bóyá àwọn oníṣẹ̀ṣe yẹn mo sì máa ní láti àdírẹ́sì wọn jọ tọ̀rọ̀ bá kan. Wọ́n máa ń sọ pé ṣọ́ọ̀ṣì Ifá, wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀ṣì Ifá. Ṣe wá nǹkan bí ṣe lè jẹ́ church, àwọn Christian ni wọ́n ní church, Ifá ò gbọdọ̀ ní church, so nomenclature yẹn ò dá, ẹ wá nǹkan mi, right? Torí mo ti gbọ́ nílá tí wọ́n ní ṣọ́ọ̀ṣì Ifá àbí ṣọ́ọ̀ṣì kiri kan, no, ẹ wá nǹkan mi. Ó wà disgusting fún àwọn Christian láti máa pe ilé ti yín ní church. Ibi tí mò ń lọ gangan ilé, àwọn tí wọ́n ń wápò ìjọba yẹn náà wọ́n máa lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe báwọn ń wápò. Ẹ̀dẹ̀ sọ pé constitution wa ò recognize religion kankan. Ṣé ẹ mọ̀ tó máa ń fi kíní yẹn ṣe? Jìbìtì ni wọ́n fi máa ń lù o. Jìbìtì náà fi máa ń lù o. Níjọ́ táwa mùsùlùmí bá sọ pé àwa mùsùlùmí á dìde agitate fún kankan, wọ́n ní no, Nigeria is a secular state. Wọ́n fẹ́ lù wá jìbìtì ní o. Wọ́n fẹ́ lù wá no, Nigeria is a secular state. Tí àwọn Christian náà bá dìde jọ́ kan tán agitate fún ọkàn ní no, Nigeria is a secular state. Why are we deceiving ourselves? Why? Tẹ́ ẹ bá sọ pé constitution wa ò recognize religion, táwa sì mọ̀ pé rọ́ ni. Even in the constitution wa recognize religion dáadáa, even in the constitution itself. Torí pé kí ló dé tí constitution wa ń sọ̀rọ̀ nípa freedom of religion? Tẹ́ ẹ bá sọ wípé constitution ò recognize religion, constitution dẹ̀ sọ̀rọ̀ freedom of religion. There are sections of the constitution tó ń sọ̀rọ̀ nípa pé ẹ ṣẹ̀sìn báyìí, ẹ má ṣe báyìí, eléyìí lẹ́tọ̀ọ́ báyìí, eléyìí ò ní báyìí, eléyìí ṣe báyìí, eléyìí ò ṣe báyìí. Now, gbogbo rúròrí yẹn náà ẹ jẹ́ ó kú òun bẹ́ẹ̀. Tí ròrí yẹn ò bá kú òun bẹ́ẹ̀, táwa mùsùlùmí dẹ̀ mọ̀ pé ẹ̀ ń fi kíní yẹn yàn wá jẹ ni, táwọn Christian náà rí pé ẹ̀ ń fi kíní yẹn yàn àwọn jẹ ni, ẹ lè tí ìgbádùn, kò lè tí ìsálàáfíà. Torí pé èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn, táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá o, ìyà nǹkan báyìí ń jẹ àwọn, kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba, kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state, so gbogbo yẹn ẹ má gbèdébí, ẹ má gbèdébí, kò lè sálàáfíà. Àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà. Abẹ́ lo ìjáàbù ẹ wá ní no, ká má sọ. Abẹ́ lo nìkọ́ọ̀bù no, Nigeria is a secular state. Ká má sọ. Wọ́n rò pé tí ẹni ìsìn gbogbo nǹkan yẹn ò ní ṣe déédé. Abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀. Abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀. Kẹ́ wá sọ pé no, o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni o. Supervise exam báwo? Supervise exam lásìkò jímọ̀. Student fẹ́ lọ kírun, ẹ wá fi exam sásìkò tó máa kí zoom, ẹ fi sásìkò tó fẹ́ kí asiri, ó máa fẹ́ ti rún ẹ̀. Ọmọ ẹ̀ wá sọ fún yín pé sáà ẹ bá wa adjust timetable yẹn kó lè fáwa mùsùlùmí láǹfààní pé ká lọ kírun. Kẹ́yìn wá sọ pé no, I say this is an institution, Nigeria is a secular state. Wàhálà máa wà. Ṣé àgbọ́n tí mo ń wí yẹn ṣá? Ẹni tó bàbá tó wọlé ẹ̀ mo fẹ́ kán jókòó tó lé mi ìfẹ́ distraction. Àpapọ̀ charity nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ kò lè sálàáfíà. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò pátá ẹ try láti recognize oníkálùkù pẹ̀lú ẹ̀sìn ẹ fi ilẹ̀ kó ṣẹ̀sìn bí ẹ̀sìn yẹn ṣe sọ pé kó ṣe. Ṣé gbogbo wa ti gbọ́ wá sí yẹn? Olórí ibú Iroku tó pọ̀ yìí ó wá kọ caption kan, Ogbomosho will never know peace until it accepts Islamization. Grand Chief Imams spark outrage. Ó ní ìmáàmù sọ wípé Ogbomosho ò ní nísinmi until ìgbà tí wọ́n bá gba Islam. Ó ní ìmáàmù sọ bẹ́ẹ̀. Ẹ wá wo fídíò tí olórí ibú ara rẹ̀ tí ó fi sọ̀rọ̀ yẹn, ẹgbọ́n tí ìmáàmù sọ ń bẹ̀. Táwa mùsùlùmí dẹ̀ mọ̀ pé ẹ̀ ń fi kíní yẹn yàn wá jẹ ni,
táwọn Christian náà rí pé ń fi kíni yẹn yan àwọn jẹ ni lè tí ìgbádùn kò lè tí ìsálàáfíà torí pé èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyà nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo yẹn ẹ má gbẹdẹbí ẹ má gbẹdẹbí kò lè sálàáfíà àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà. Ọlọ́run ní walau sha Allah la ja'alakum ummatan wahidan walakin yudillu man yasha wa yahdi man yasha. Ọlọ́run ní tó bá ṣe pọ́lọ̀ ń fẹ́ ni láti jẹ́ kí gbogbo ayé jẹ́ ẹlẹ́sìn kan kò bá ṣe yín bẹ́ẹ̀ ṣùgbọ́n yudillu man yasha ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe ló níṣẹ̀ṣe ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe ní Christian ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe ní àwọn abọ́ná àwọn animist àwọn nǹkan kan ó wu Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ wa yahdi man yasha ó sì wu Ọlọ́run ló ṣàwà ní Muslim ó wu Ọlọ́run ní tó bá ṣe pé wù ká jẹ́ ẹlẹ́sìn kan ni kò bá ṣe wá bẹ́ẹ̀ so you can't impose your religion on anybody. Allow every individual to practice his religion according to the dictates of that religion. Ṣé gbogbo wa ti gbọ́ ohun tí mọ́mù sọ mbẹ̀? Ibo ni mọ́mù ti wá sọ wípé Ògbómọ̀ṣọ́ ò ní àlàáfíà. Ìmọ̀mù sọ̀rọ̀ yẹn in general lórí wípé ókè o tí àwa kan bá jẹ́ mùsùlùmí tá a jẹ́ kìrìsìtẹ́nì dáadáa oníkálukú gbọ́dọ̀ ní ẹ̀tọ́ ẹ̀ ní ọ̀dọ̀ ìjọba téèyàn bá wá dọ́dọ̀ ìjọba tíjọba wá ní irọ́ ẹ má ti gbọ́ rẹ̀ sí wa o àwọn ìjọ tàwọn ò ní gbà bẹ́ẹ̀ náà níjọ mi ò ní gbà ó dá ẹjẹ́ àwo nísìn àwọn oníṣẹ̀ṣe àbí ẹ rí i pé wọ́n fight pé àwọn náà gbọ́dọ̀ máa wà ní ọgbọ́n àwọn náà gbọ́dọ̀ máa ní holiday nínú òfin ìjọba tó wá ṣẹ̀ṣẹ̀ approve ẹ̀ fún wọn wípé traditional day ìṣẹ̀ṣe day àbí gbogbo wa orí olórí burúkú Iroku tó pọ̀ yàbí kí ló ń jẹ́ ó wá kọ caption pé ìmọ̀ọ́mù sọ wípé àwọn fẹ́ sọ ìlú Ògbómọ̀ṣọ́ di ìlú mùsùlùmí pẹ̀lú wáàsí tó gbọ́ yìí lágbára Ọlọ́run etí ẹ yóò di kẹ́yìn ayé ẹ ni àti gbogbo èyí tẹ́ ẹ jọ kọ caption yẹn bọ̀bọ̀ kan náà ọjẹ́ ń 2K àbí kí ló pe rẹ̀ òun lè rí fọ́tò ẹ̀ yìí ẹ̀wọ̀n tó náà kọ lágbára Ọlọ́run gbogbo orú yín bẹ́ẹ̀ àwọn ọmọ yín láyé wọ́n máa dùn mọ́ wọn ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ orúkọ tẹ́ ẹ kọ sí mọ́ọ̀mù yìí gbogbo yín pátá wọ́n máa dùn mọ́ ọmọ yín ni o náà tá a bá wá ní ká wí tán ẹ máa wá sọ wípé ṣé wọ́n la bá wí ni ẹ jọ ṣé mọ́ọ̀mù bá wọ náà wí competition ẹ nìṣó ṣé mọ́ọ̀mù bá ẹ wí ṣé wọ́n ní mọ́ọ̀mù bá wí ìmọ̀ọ́mù ò bá wọn náà wí bàbá wa ìmọ̀ọ́mù àgbà l'Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kọ́ ọ lọ́ọ̀yà yín ṣiṣẹ́ o àwa tí a jẹ́ igun tiyín Àmọ̀tẹ́kùn Òdu ẹ̀mọ́ tó ń fojú ẹ̀ rí èmi tí mo jẹ́ ọmọ kéwu yín ẹ̀mọ́ tó ń fojú mi rí fóònù mi méjèèjì sì wà lọ́dọ̀ wọn gbogbo businesses mi ti bàjẹ́ o because orí fóònù ni gbogbo business tí mò ń ṣe wà wọn allow mi láti copy anything down wọ́n gba fóònù mi méjèèjì ó sì wà lọ́wọ́ o now lórí wípé àwọn ni wọ́n ń sọ̀rọ̀ o àwa ń fèsì ní o wọ́n ń sọ̀rọ̀ àwa ń fèsì pé ìtẹ́sọ̀ yòókù díẹ̀ káàtó bẹ́ẹ̀ kọ́ o ìmọ̀ọ́mù ò ṣe bẹ́ẹ̀ o ẹni mọ̀ọ́mù olè mo wá ní mọ̀ọ́mù ò ń ṣolè ẹ̀yin lẹ́ wùwá olè ẹ wá ń sọ pé torí ẹ̀ mo pè yín lólè kán wá gbé mi ìkà ló máa rojọ́ ìkà kọ́ ló máa da ẹjẹ́ àjọ máa wò ó ibi tó bá jẹ́ pé mo ti jẹ́ pé mo kàn déédéé gbé ẹ síta mo sọ̀rọ̀ sí ẹ láì ṣe pé o ní ohun tó o ṣe wàá mú jáde náà mi ìmọ̀ ẹ rí mi ìmọ̀ ohun ẹ rí màá kàn déédéé máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ńpa ẹ wàá mú jáde ìmáàmù sọ̀rọ̀ àlàáfíà nínú ìlú ẹ̀yin dẹ̀ tọ́ọ̀nù ẹ̀ sí nǹkan míì irú ọ̀rọ̀ kù tó pọ̀ ẹ̀dẹ̀ sí free nínú ìlú bàbá wa mọ́ máa gbalẹ̀ Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe Ramadan lecture ẹ̀ ní nǹkan míì ẹ̀ ní wáàsí mi ju ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ ń bẹ̀ ni ṣé kí bàbá wa kábíyèsí lè ròyìn pé ẹ nífẹ̀ẹ́ wọn ẹ̀yin náà sì mọ̀ nínú odò okùn pé ẹ nífẹ̀ẹ́ bàbá wa kábíyèsí gbogbo ẹnu lèmi lè fi sọ ẹ mọ̀ náà
àmọ́ nu yín náà àṣẹ à ń rí inú yín a mọ̀ pé irọ́ lẹ̀ ń pa torí wípé ẹ ṣàfẹ́ kí wọ́n bá yín yọ mọ́ọ̀mù ìmọ̀ọ̀mù ò sì ṣe é yọ ẹ gbàgbé tó bá ṣe é yọ ni á ti yọ wọn kò ṣe é yọ kò ṣe é yọ ẹ gbàgbé eléyìí ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́ọ̀yà yín ti sọ pé kò ṣe é yọ àbí ṣebí lọ́ọ̀yà yín ni ẹni kó máa pe àwọn èèyàn kiri tó ń pa àwọn èèyàn kiri ńgbà náà ó dẹ̀ gbé lọ́ọ̀yà ẹ̀ wá lọ́ọ̀yà ẹ̀ dẹ̀ ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe kò ṣe ṣe é yọ ìgbà yẹn ni bọ̀bọ́ yìí ò ti dá sọ̀rọ̀ yẹn mọ́ náà ẹ̀ fura ní ṣẹ́yìn yìí bíbù yìí ẹ̀kọ́ máa ń hùwà gbà mí máa kọ́ wò yín báyìí pé kíní now ìwọ Iroku tó pọ̀ àbí kí ló ń jẹ́ ó wá gbẹ́rù capture báyìí ṣé oníkọ́lọ́pàá ẹni yìí ni àbí kí ni because ọ̀rọ̀ tó kọ sí ẹni yìí tó bá yẹ pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ ń jẹ́ ká máa ríra wa nírí wípé bóyá àbí nǹkan kan ni o wàláì tàláì sọmọbìláì gbogbo ẹnu mo fi sọ lóòótọ́ ẹ̀ràn wa ń ṣe o Subaru wọ́n dìde ìràn wọn ń ṣe nìyà Subaru Muhammadu tẹ́jẹ́ ń dárúkọ ẹ̀ Muhammadu Taofik lọ́baníkà Subaru ó dìde ṣe fídíò ni tó sọ wípé ọ̀ràn àwọn ni pé òun ni olórí àwọn blọ́gà ó ní wọ́n rán àwọn ni pé bó ṣe sọ́ọ̀rẹ́ o fídíò ẹ̀ wá o ó sì wà lórí péèjì mi o kò ṣe é dìlítì bó dìlítì lọ́dọ̀ wọn kò lè dìlítì lọ́dọ̀ mi kò lè dìlítì lọ́dọ̀ àwa tó kú o now ó ní ìgbà tó fẹ́ sanwó fáwọn gan pé kọ́ wọn wá sí Ìbàdàn ni wọ́n ti sanwó fáwọn pé wọn ò fẹ́ fún olóríire ti fi lówó òun lòun fáìtì fún so gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn wọ́n employ wọn láti máa wá tánìṣì méjì ní Subaru sọ̀nà ọ̀hún ẹ gbé wọn náà tẹ́ ẹ bá gbé wọn á mú ẹni tó ní kọ́ wọn máa wá bu yín jáde eléyìí ó sọ̀rọ̀ ọ̀bánilókọjá bí ọ̀rọ̀ pé kí peace àwọn pípù yóò wá peace náà wọn wá peace tó máa wá peace ni àwọn ṣe máa sọ̀rọ̀ tó à ní fẹ́ káwa ó sọ̀rọ̀ ń lo 5 months lọ lọ́dọ̀ wọn báyìí gbogbo businesses mi ti bàjẹ́ lórí fóònù torí gbogbo fóònù ni mo fi ń ṣe business orí fóònù ni business mi wà àìmọye contract tí mo ti lose lórí fóònù yẹn tẹ́ ẹ gbà sọ́wọ́ ok Imam lọ ṣe wáàsí ní ọlọ́ṣẹ́ wáàsí lọ́ṣogbo Òṣogbo ṣe papọ̀ pẹ̀lú Òṣogbo ṣe papọ̀ pẹ̀lú àbí Òṣogbo ó ṣe papọ̀ pẹ̀lú Ògbómọ̀ṣọ́ Imam Ògbómọ̀ṣọ́ I reserve my comments please sir you need to work fast ṣe rọrọ tó wà nílẹ̀ yìí tẹ́ ẹ bá ṣe ń gbé àwọn kan social media ò ní sinmi o tẹ́ ẹ bá ń gbé àwọn kan tẹ́ ẹ wò pé ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ gbé wọn tẹ́ ẹ ní kọ́ invite wọn bí invite gan kọ́ torí wọn invite mi wọ́n ò pè mí ọlọ́gbọ́n ò pè mí pé kí n wá náà wọ́n wá gbé mi lé wọ́n wá harass mi ládùúgbò ni wọ́n wá harass mi bẹ́ẹ̀ ni pé mo jalè lọ́wọ́ èèyàn ń wò Imam ọlọ́run níjó bàjẹ́ gbogbo ẹ̀yin supporter Imam ẹ jọ nítorí tọ́lọ́run ẹ bá wọn sọ̀rọ̀ o ẹ bá wọn àwọn ò tó bá wọn sọ̀rọ̀ ọmọ kéwú làwa jẹ́ sí wọn o ẹ jọ ń ṣiṣẹ́ o Imam ẹ ṣiṣẹ́ o ẹ ṣiṣẹ́ ìbanilórúkọ jẹ́ leléyìí o leléyìí tún jẹ́ o because gbogbo àwọn tó bá ń rí níta àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n gbọ́ wá sí yẹn yé àwọn oníṣẹ̀ṣe tí wọ́n gbọ́ wá sí yẹn ọ̀tọ̀ ni tó máa ro wọn sì ní mọ̀ pé olórí burúkú ọ̀rọ̀kù tó pàtẹ́gbọ́n rẹ̀ lẹ́kàdúná àtàbúrò rẹ̀ tán ní kó mú pẹ́tíṣọ̀ wá àwọn olórí ibú ẹ̀dá o ọ̀rọ̀ ní mọ̀ bẹ́ẹ̀ o ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o salamu alaikum.